إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكيد مسلمي السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ tí a máa bára wa sọ lónìí òun náà ni ọ̀rọ̀ nípa nǹkan tí eléyìí tó ń lọ awuyewuye tó ń lọ láìpẹ́ yìí tó ní bùkátà sí kí a tanná ìmọ́lẹ̀ ẹ̀sìn sí. Mo gbà pé eléyìí ni bí ẹlẹ́ẹ̀kejì eléyìí tí a sọ̀rọ̀ nípa nǹkan báyìí. Ṣùgbọ́n Allah sọ fún wa nínú Al-Qur'an, ó sọ fún Ànábì Muhammad pé ó ní fadhakkir bismillahir rahmanir rahim, ó ní fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Allah ní máa ṣe ìrántí fún àwọn èèyàn, máa rán wọn létí, torí pé ìrántí ń kọ́ yóò máa ṣe mùsùlùmí, yóò máa ṣe láǹfààní. Ìrántí náà ni yóò máa jẹ fún wa. Pàápàá jùlọ bí àwọn ọ̀rọ̀ bá délẹ̀, bọ́rọ̀ bá ṣẹlẹ̀, ẹ̀rí mùsùlùmí ohun tó jẹ́ kó kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ ohun tá a kọ́kọ́ wá bùkátà lọ bẹ̀ léyìí tí ó máa jẹ́ ọ̀nà àbáyọ sí nǹkan ni òun náà ní ká lọ wádìí pé tọ́ ẹ dákun irú situation báyìí, irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí, irú àwọn nǹkan báyìí tó bá ṣẹlẹ̀, kí ni Islam ní ká ṣe ń pa rẹ̀. Muslim find solace in the law of his Lord. Mùsùlùmí máa ń rí ìsinmi, máa ń rí pleasure. Mùsùlùmí gbọ́dọ̀ máa gbà ká máa rí ìsinmi, ká máa rí istirahul qalbi, ẹ̀rí ká máa rí ìsinmi ọkàn, ká rí nǹkan tá a gbẹ́mi lé lórí pẹ̀lú kíni o pẹ̀lú ohun tó bá wá sọ fún wa. Tọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ni bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ láwùjọ, ohun tó jẹ́ bùkátà àwọn àfáà ẹ̀sìn òun náà ni kí wọ́n sọ̀rọ̀ lórí nǹkan náà, pàápàá tó bá ti wá di pé à ń béèrè ìbéèrè lórí nǹkan ni. Ọ̀rọ̀ tí ń lọ láwùjọ lásìkò yìí eléyìí tó ẹ̀ṣẹ̀ gbalẹ̀ kan òun náà ni ọ̀rọ̀ DNA àti àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ń ṣẹlẹ̀ tí kálukú wá ń ṣe testify tí ẹlòmíín sọ tiẹ̀, àṣírí ẹlòmíín náà sì ń tú nípa pé nǹkan tí wọ́n ń sọ pé ẹnìkan ọmọ àlè ni, ẹnìkan bímọ fọ́kọ, wọ́n bímọ méjì fọ́kọ, ẹyọ̀kan tọkọ ń bẹ̀, wọ́n bímọ mẹ́ta fọ́kọ, ẹyọ̀kan tọkọ ń bẹ̀, àwọn mẹ́ta ní méjì ń tọkọ ń bẹ̀, ẹlòmíì bímọ mẹ́rin fọ́kọ, wọ́n ní last born nìkan ń tọkọ. Àwọn èyí tí wọ́n ti dàgbà, tí wọ́n ti gbọ́n, tí wọ́n ti tó ránṣẹ́, tí wọ́n tó lé ọkọ lọ, àwọn yẹn ò kí ń ṣọmọ ọkọ. Ṣùgbọ́n èyí tó sì kéré tó sì ń ra àbí èyí tí ń bẹ́ ń kejì ní nursery school tí wọ́n lọ fi wọ́n sí ni, ìyẹn nìkan lọmọ ọkọ. Èmi dẹ̀kẹ̀rẹ́ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní kò sọ tọkọ ń bẹ̀, ẹ̀rí wọ́n ní ìyẹn bímọ mẹ́rin, wọ́n ní mẹ́rẹ̀ẹ̀rin ń kọ́ o, wọ́n ní kò sí ọmọ ọkọ ń bẹ̀. Ǹjẹ́ báwo lẹ ṣe mọ̀? Wọ́n ní DNA test proof ẹ̀ pé kì í ṣe ọmọ ọkọ. DNA test bí bò, kí ló sún wa débẹ̀, kí la bá débẹ̀? Tẹ́ ẹ bá wá wo gbogbo excuse tọ́pọ̀lọpọ̀ àwọn baálé ilé mi ń give, ó lè lóun ṣàkíyèsí ìyàwó òun fura sí ìrìnsẹ̀ ò mọ́, òun pẹ́ lórí fóònù, òun ṣe gbọ́ ń ṣàwo, lòun wá ń wo pé àwọn ọmọ tó bí fóònù yìí gan kóun lọ wádìí wọn, kálukú wá ń yọ ọmọ gbé jáde lọ sí ilé ìwòsàn, lọ sí sẹ́ńtà níbi tí wọ́n ti ń yẹ̀ ẹ́ wò
tí wọ́n lọ fi ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ yẹ̀ wò pé ṣé mi mo bí yìí ni wọ́n kọ́ ló bí. Àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà tí wọ́n fi ń ṣe DNA test láti lè fi confam ọmọ. Now gẹ́gẹ́ bí mùsùlùmí, gẹ́gẹ́ bí àfáà ẹ̀sìn tá a sì fẹ́ dúró lórí ibi tá Allah ní a dúró sí, torí pé òfin Allah, àṣẹ Allah is a divine command, is a divine law. Àṣẹ Allah ni tó pure pa, tó já sí pé mùsùlùmí láti fọkànbalẹ̀ lórí ẹ̀. Kí wá ní òfin ẹ̀sìn sọ lórí àwọn nǹkan báyìí? Yẹn la wá fẹ́ ṣe kí ni o, la fẹ́ tàn mẹ́lẹ̀ sí. Ìbànújẹ́ ńlá ni ó jẹ́ fún ẹni tí ó fẹ́yàwó, ìyàwó rẹ̀ bímọ, ẹ̀rí wọ́n bí kíní, wọ́n bí kejì, ó wá fẹ́ràn wọn gan, ń tọ́jú wọn. Kì í ṣe ọmọ tí yẹn adopt o, kì í ṣe ọmọ tí yẹn gbà tọ́, kì í ṣe ọmọ tí yẹn adopt, ọmọ tí yẹn gbà pé ìyàwó òun lóyún rẹ̀ ó sì bí fún yàn. Kéèyàn wá tọ́jú ọmọ nìí, kíyà kan wá lóhùn sínwín àbí kankan kó sóhun lọ́pọlọ, òun fẹ́ jẹ́wọ́, ẹ̀rí ẹ̀kan ń dà wọ́n láàmú. Àwọn ọmọ ti wá graduate university lápèjúwe, àbáwọn ọmọ ti dàgbà, wọ́n ti tó lọ ilé ọkọ, àbí wọ́n ti ń bẹ nílé ọkọ, àbí wọ́n ti wá tó ránṣẹ́, wọ́n ti gbọ́n. Bàbá ti náwó rán wọn lọ sí school, rán wọn lọ ilé ìwé, ẹ lọ ilé kéwú, ẹ tún lọ kọ́ṣẹ́. Wọ́n ṣe freedom fọmọ míì tán ní ìyá bá kúnlẹ̀. Ẹ̀rí bá ṣe máa ń rí náà nù ni. Òun fẹ́ jẹ́wọ́, kí ló ṣẹlẹ̀? Ẹlòmíì dẹ̀kẹ̀rẹ́ tó bá ti síìkì, tó bá dápẹ́lẹ́ pé òun fẹ́ kú ní máa ń jẹ́wọ́. Ẹ̀rí ẹnìkan wá bá àfáà kan nínú àwọn àfáà tó súnmọ́ wa nígbà náà lọ́hùn. Ìyá ni ìyá náà, ó wá bá wọn, ó wá ń ṣàlàyé fún wọn pé òun fẹ́ dán nǹkan kan wò, òun ní kóun wá sọ fún wọn náà kóun tó dán nǹkan ni wò. Àwo kéwú jiná ńgbà náà, ojú ọ̀nà dọ̀là ńlá sí wa, àmọ́ ìdájọ́ nǹkan ni a gbà pé ìdájọ́ àfáà wa ń kọ́ ó tẹ̀wọ̀n, torí irú èèyàn tá a jẹ́ ńgbà náà kí dáyà tó lé wa bá pẹ̀lú ìyọ̀ǹda Allah. Ìyá yìí wá bá àfáà wa nígbà náà, ó wá ń jẹ́wọ́ fún wa ní pé ọmọ mẹ́rin lòun bí fún ọkọ òun. Àwọn mẹ́ta wọ́n ti dà, ṣé mẹ́rin ni àbí bíi 5. Àwọn àgbàlagbà ti wà nù wọn tí wọ́n ti graduate university. Bí àná ṣe ń sọ fún àfáà wa nì náà ni o, àfáà wa ń sọ fún wa. Àwọn ọmọ mẹ́rin ti àwọn àgbàlagbà tó ń bẹ wọ́n ti graduate university. Kódà second to the last born náà ń bẹ ní bí i 200 àbí 300 level. So kẹ́ ẹ lè mọ̀ kí wọ́n ti dàgbà, wọ́n ti bàlágà, wọ́n ti tó lọ ilé ọkọ. Ó wá ní ẹ̀rí kan ń dà wọ́n láàmú, òun kọ̀ tí ẹ̀sùn lòun jí, òun ò gbádùn ìgbésí ayé òun mọ́, ọkàn òun ò balẹ̀. Ẹ̀rí kan ṣà ń pariwo pé nǹkan tó dìsọ́kàn lọ́ọ́ sọ fọ́kàn rẹ̀, wí jáde kẹ́mi rẹ̀ fúyẹ́. Àbẹ́ẹ̀rí nǹkan báwọn. Ó wá lóun fẹ́ wá mọ position àfáà wa náà nígbà náà lọ́hùn. Ní pé òun fẹ́ jẹ́wọ́ o, èyí tó wà nínú àwọn ọmọ tó wà ní secondary school tó wà ní GS1 nìkan lọ́mọ ọkọ òun nù wọn. Àwọn àgbàlagbà tó kù tí wọ́n ti jẹ́ graduate, ọmọ ọ̀ta ni wọ́n, oyún ara àta ni wọ́n o. Àbẹ́ẹ̀rí nǹkan, àfáà ṣé kóun jẹ́wọ́? Ó bi àfáà wa léèrè nígbà náà. Ọkọ sì ti dàgbà, ọkọ ti di bàbá, ọkọ ti dàgbà, èèyàn ń fẹ́yàwó míì, èèyàn wá lóun fẹ́ bímọ míì, yẹn kò tiẹ̀, Allah nìkan ló mọ̀, ṣùgbọ́n ó ti dàgbà dínà. Kódà tó bá tẹ̀ lóun fẹ́ fẹ́yàwó míì pé òun fẹ́ ṣòwò ọmọ míì, kékeré ni yóò jẹ́. Ó ṣeé ṣe gan kí tí ó bá bí yẹn gan máa yìí tí ìwọ primary school ní gan tí bàbá ni ó fi kú, ó ti dàgbà. Àwọn tí máa ń fẹ́yàwó kan, àwọn tó máa ń pẹ́ márì yẹn ni. Ó wá ní ṣé kóun jẹ́wọ́? Àfáà wa àgbà náà wá ń sọ fún un, àfáà wa ni wọ́n sọ fún un pé ìyá tó bá fi lè sọrú nǹkan báyìí fọ́kọ rẹ, o fẹ́ rán lálẹ́ kìyámà nù, o fẹ́ pa, o fẹ́ rán lọ́rùn ni o. Ẹ̀rí ìyá gbé iṣẹ́ mi kó o kú pẹ̀lú ẹ̀, kí wọ́n ṣe pẹ̀lú ẹnu sàárè kó máa gbé lọ. Ó lọ bá Allah pẹ̀lú nǹkan ni, torí tó bá ṣe léyìí ó balẹ̀ jẹ́, ó sì boko náà jẹ́. Irú ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀, báwo ni Islam ṣe yanjú ẹ̀? Ìbànújẹ́ ńlá ni ó jẹ́ fún yàn lóòótọ́. Ìyàwó tá a fẹ́ sílé, tá a fọkàn tọ́, tá a gbà páwa nìkan là ń rí wòwò rẹ̀, àwa nìkan là ń bá alájọṣepọ̀, ẹnìkan mi ò gorí ẹ̀ mọ́, ká wá rí i pé òun àtẹnìkan jọ wá ń sùn papọ̀, wọ́n wá bá a débi kí wọ́n fúnra wọn lóyún lẹ́kíní, fúnra wọn lóyún lẹ́ẹ̀kejì, fúnra wọn lóyún lẹ́ẹ̀kẹta, fúnra wọn lóyún lẹ́ẹ̀kẹrin, ó sì ń lọ ń tọ́ nílé ọkọ mi.
tó bá wá rí bẹ́ẹ̀ kí ni Islam ní a ṣe lórí ẹ̀. Eléyìí ni ó jẹ́ kó jákò lékàn gbogbo wa tá a fẹ́ gbọ́. Láìpẹ́ yìí èèyàn kan tó súnmọ́ mi ó pè mí, ó ní àfáà Quadri, mo ní náà, ó ní òun fẹ́ sọ̀rọ̀ kan fún mi. Ẹ̀gbọ́n àwọn àgbà táwọn mọ̀ lákọ̀ọ́bí bàbá àwọn, ẹni tó sọ̀rọ̀ ẹni nìkan ó lè wà lórí péjì yìí, ó lẹ́ni tó jẹ́ ẹ̀gbọ́n àwọn àgbà first born táwọn ń rí gẹ́gẹ́ bí àkọ́bí àwọn, ní pé ìyá wọn ti kú. Láìpẹ́ yìí ni ẹ̀gbọ́n àgbàlagbà yìí wá bá bàbá àwọn ní wọ́n ń sọ fún bàbá àwọn pé àṣírí kan tú sóhun lọ́wọ́ recently o. Òun ní kóhun wá sọ fún wọn, kóhun sì mọ position òun, kí bàbá àwọn náà sì mọ position ara wọn lọ́dọ̀ òun. Òun padà discover pé ẹ̀yin kọ́ lẹ bí òun o, ìyàwó yín tí ń ṣe ìyá òun, àwọn àti àbúrò yín wọ́n jọ ní àfíẹ́sì ńgbà náà. Bàbá yìí ti darúgbó o, bàbá ní ti darúgbó o. Tọ́ ó ní ìyá tó bí àwọn fún yín, torí bàbá ẹni tó sọ̀rọ̀ yìí fún mi, bàbá ló pa wọ́n pọ̀, ìyá ò pa wọ́n pọ̀, kì í ṣe ìyá tiẹ̀ ní rè fáàsì o. So ẹni tí bàbá wọn ti kọ́kọ́ bí kó tó fẹ́ ìyá tiwọn ni. Ẹ̀gbọ́n àgbà yìí ni wọ́n ń sọ fún bàbá pé ìyá àwọn àti àbúrò bàbá yìí wọ́n jọ ń bára wọn sùn gbà tí wọ́n jọ ń bẹ ní sísí wọ́n bẹ ń Ṣàngó Òde bẹ́ẹ̀ ṣe máa ń sọ ńgbà tí wọ́n bẹ ń Ṣàbáàbù tí wọ́n ń bẹ lọ́dọ̀. So torí ìdí èyí ń kọ́ nǹkan àṣírí yìí tó ń padà mọ̀ yìí òun ní kóun wá declare fún bàbá pé tọ̀ òun ò kì í ṣẹ̀jẹ̀ yín, òun ò lè gbé sínú mọ́. Ẹ dákun, bàbá yìí ti darúgbó o, bàbá náà ń bẹ lẹ́kọ̀ọ́ ń bẹ o, wọ́n wá sọ̀rọ̀ nǹkan yẹn fún un. Àwọn ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ gan tó wá pọ̀ gan tá a wá ń rí láyé lónìí débi pé lọ́tún DNA test, lósì DNA test, iwájú DNA test, ẹ̀yìn DNA test wá jẹ́ solution sí gbogbo àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú pé tọ̀ tá a bá fáyà o, tó bá bímọ o, ká tó lè ní fọkànbalẹ̀ pàwọn alálọ́mọ ní àfi ká ṣe DNA test. Eléyìí rampant gan, ṣùgbọ́n àwọn afẹ́ sọ ètí jẹ́tẹ̀sí ń bẹ̀ tí mùsùlùmí tó bá gbọ́ ẹ̀sìn ẹ̀ yóò gbọ́dọ̀ fẹ̀mí sí, kò gbọ́dọ̀ ní interest nínú ẹ̀. Kí ni ìdí tá a gbọ́dọ̀ fẹ̀mí sí, tá a fi gbọ́dọ̀ ní interest nínú ẹ̀? Ìwọ̀n aka ìṣẹ̀lẹ̀ nì tó ṣẹlẹ̀ láyé ànẹ́bì náà bá láàṣẹ ní ká ànẹ́bì yanjú ẹ̀ tó sì jásípọ̀ wò ní position ẹ̀sìn. Ọ̀rọ̀ aláàrọ̀ ànẹ́bì mo fẹ́ sọ, kì í ṣọ̀rọ̀ bàbá mi, kì í ṣọ̀rọ̀ mi, kì í sì ń ṣe ọ̀rọ̀ àfá kankan. Now tí a bá lọ sínú hadith inú Bukhari hadith 2053, حدثنا يحيى بن قزعة حدثنا مالك عن ابن شهاب عن أروى بن زبير عن عائشة رضي الله عنها قالت كان عتبة بن أبي وقاص عائد إلى أخيه سعد بن أبي وقاص أن بن وليدة زمع مني فاكبدوا. قالت فلما كان عام الفتح أخذه سعد بن أبي وقاص وقال ابن أخي قد عائد إلي فيه فقام عبد بن زمع فقال هكي وابن وليدة أبي ولد على فراشي فتساوق إلى النبي صلى الله عليه وسلم فقال سعد يا رسول الله ابن أخي كان قد عائد إلي فيه فقال عبد بن زمع أخي وابن وليدة أبي ولد على فراشه فقال رسول الله صلى الله عليه وسلم هو لك يا عبد بن زمع ثم قال النبي صلى الله عليه وسلم الولد للفراش وللعاهد على حجر ثم قال لسودة بنت زمع زوج النبي صلى الله عليه وسلم ائتجبي منه لما رأى من شبهه بعتبة فما رأى حتى لقي الله. حديث النبي ń bẹ nínú Bukhari, حديث ìyá wa Aisha ni ó sọ fún wa, ó ní Utba bun Abi Waqqas. Utba sahabi ni bun Abi Waqqas, òun ló sọ àsọọ́lẹ̀ fún ọmọ ìyá rẹ̀ tí ń ṣe Sa'd bun Abi Waqqas. Ó ní tọ̀, ó ní wà àbúrò mi, ó ní ibn Walida, ó ní ọmọ ẹrú Zam'a, ó ní ọmọ ọ̀dọ̀ Zam'a,
ọmọbìnrin tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ nì minni ọmọ ọwọ́ rẹ̀ ọmọ mi ni o fàkbídùhù kó o gbà lọ́wọ́ ẹ̀ bí ìgbà tí bàbá èèyàn ń sọ fún yàn lápèjúwe nígbà mo lọ́mọ ń ta ṣùgbọ́n eléyìí o kí bàbá yẹn sọ fún yàn pé òun lọ́mọ ń ta lápèjúwe ọmọ tí bàbá yẹn wá ń sọ fún yàn pé òun ní ń ta àbí tẹ́ ẹ̀gbẹ́ èèyàn ń sọ fún yàn pé òun ní ń ta ó wá jẹ́ pé ọmọ tí ń bẹ lọ́wọ́ ìyàwó ilé ẹnìkan ni ìyàwó bàbá èèyàn àbẹ́gbẹ́ èèyàn ń kílèmù fún èèyàn pé ìyàwó ilé ẹni báyìí o ọmọ tí ń bẹ lọ́wọ́ ẹ̀yẹn o èmi mú ní tásìkò bá tó kó fáìtì fún kí ẹ̀gbọ́n èèyàn máa sọ fún èèyàn kalẹ̀ bẹ́ẹ̀ àbí bàbá èèyàn so ẹ̀gbọ́n ní yìí náà ṣe kí ni òun náà sọ bẹ́ẹ̀ fún. falamma kana àmàlẹ̀ fatẹ́ nígbà tó wá nígbà tí wọ́n ja ogun fatihu nígbà tí wọ́n wọ Mẹ́kà tí wọ́n lọ sínú Mẹ́kà àkádà Sa'd ibn Abi Waqqas ẹni tí wọ́n sọ àsọ́ọ́lẹ̀ fún pọ́mọ tí ń bẹ lọ́wọ́ ìyàwó ilé ẹni báyìí ọmọ ẹ̀mọ̀ káwọn nígbà náà ẹrú èèyàn ìyẹn lè máa bá alájọṣepọ̀ ìyẹn lè fẹ́ so káwá ní ẹrú tẹ́nìkan ń bá alájọṣepọ̀ tí ń bẹ lọ́dọ̀ olówó rẹ̀ kẹ́yìn kan wá sọ fún yàn pọ́mọ tí ń bẹ lọ́wọ́ ẹ̀hún lòun nítorí òun náà máa ń bá alájọṣepọ̀ òun lọ ń yọ báyàwó oníyàwó lé sùn àwọn tí máa ń báyàwó oníyàwó lé onílé sùn kẹwàá gbọ́ báyìí ní ìsìn báyìí o àsìkò wá tó wọ́n jagun wọn Mẹ́kà lẹ́ni nì náà bá ṣe kí ni o ó fẹ́ lọ sílé wọn kó lọ kílè mọ́ ọmọ tí ń bẹ lọ́wọ́ ẹni nì tọ́ wàkọ́lá ibnu haki ẹni tí wọ́n ṣàdéhùn fún ohun tó wá sọ pé ó ní kọ̀dé àyídà ilayya fihi ó ní àwọn ti sọ bẹ́ẹ̀ fóun wọ́n ti sàsọ́lẹ̀ ní fóun faqama abdu bun zamaa ẹni tí abdullahi abdu bun zamaa ní tí ọmọ ń bẹ lọ́wọ́ tiẹ̀ òun wá ń sọ fún wọn pé ó ní ṣé o rọ́mọ yìí o ọmọ ẹ̀gbọ́n mi ni ọmọ bàbá mi ni wúlídà ala firashihi orí ìtẹ́ bàbá mi tó fẹ́ ya rẹ̀ ni wọ́n bí sí yẹn ni pé abẹ́ òrùlé under the roof of the person that got married to that woman so he was born in the house of the man that married his mother ṣó yẹ bàbá yìí ní ìsìn báyìí ẹ̀já farabalẹ̀ o ẹni tí èèyàn ẹ̀gbẹ́ ẹnìkan sọ fún kó lọ kílè mọ́ ọmọ tó wà lọ́wọ́ ọmọ obìnrin kan tí máa ń bá sùn gbà kan ó wá délé wọn tán ọmọ ẹni yẹn tóun wá ń tọ́jú ọmọ bàbá rẹ̀ tí wọ́n bí sínú ilé rẹ̀ ṣe mọ̀gbọ́dú ló bí òun wá ń sọ fún pé wá ń bí o bàbá rẹ̀ àbí bọ̀dá rẹ̀ ò fún ìyàwó ilé bàbá òun lóyún o ọmọ yìí inú ilé bàbá òun ni wọ́n bí i sí abóòrù lélé bàbá òun ni wọ́n bí i sí o ò lè gbọ́mọ kó ń bí o lè ṣe kí ni o ò lè gbọ́mọ kó ń bí ẹ dákun yẹn admin tí kí ni ò bá ti sọ̀rọ̀ mọ́ ẹ notify mi torí microphone yẹn mi ò mọ̀ bóyá mi ìráyà àti máa ṣẹ́ẹ̀kì ọ̀fun náà fún báyẹn ó máa ń distract mi tọ́ ọjọ́ wa ń fa ọ̀rọ̀ yìí fatasawaqa ila nabiyyi sallallahu alayhi wa sallam làwọn méjèèjì bá drag ra wọn lọ́dọ̀ ànẹ́bì láyé ànẹ́bì ní o mi ń sọ̀rọ̀ ṣéwù ń sọ̀rọ̀ àfáà kankan o náà bá drag ra wọn lọ́dọ̀ ànẹ́bì ní pé tọ́ faqala Sa'd ẹni tó yarí nínú wọn fọmọ́lẹ̀ ó ní ya Rasulullah òjíṣẹ́ Allah ibnu aki kana qad ayida ilayya fi ẹni tí wọ́n ní kó lọ kílè mọ́ ọmọ ó ní tọ́ ó ní ya òjíṣẹ́ Allah ẹ̀gbọ́n mi sọ fún mi ń pé ọmọ tí ń bẹ lọ́wọ́ arábìnrin yìí tó ń gbélé ẹni yìí ọmọ òun ni mo fẹ́ wá gbà ẹ̀jẹ̀ mi ni ọmọ ẹ̀gbọ́n mi ni bọ́pọ̀lọpọ̀ yín náà ṣe lọ ń kílè mọ́ ọmọ bàbá yín tó wà lọ́wọ́ obìnrin tó yàn lálè bí bàbá rẹ àbẹ́gbọ́n rẹ bá ń báyàwó lé ẹnìkan sùn tó wá ní ọmọ tó wà lọ́wọ́ òun ló bí fún irọ́ ni o wàá gbọ́ báyìí ní ìsìn báyìí ẹnì kejì ní pé tọ́ ya Rasulullah ó ní ọmọ yìí ọmọ ẹ bàbá mi ni kódà
wulida ala firashi orí ìtẹ́ bàbá mi ni wọ́n bí sí. Ìyẹn ni pé idiomatic expression lélẹ́yìn ni pé abẹ́ òrùlé bàbá mi ni wọ́n bí sí, kì í ṣe kí wọ́n gbé wá tọ́ ń bẹ̀, wọ́n bí síbẹ̀ ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ l'Ànábì ní faqala Rasulullah sallallahu alaihi wasallam, Ànábì kọ́ fèsì lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà ni tálà tí ni ó mọ̀, ó ní huwa laka ya Abdu bun Zam'a. Abdu bun Zam'a wo ìwọ ló ní, ìwọ ló lẹ́tọ̀ọ́ sí kó gbà kó yá, ìwọ ló ní gbé. Ta ló gbọ́mọ fún? Ẹni tí ó ní inú ilé bàbá òun ni wọ́n bí sí, orí ìtẹ́ bàbá òun ni wọ́n bí sí, l'Ànábì ló lọ́mọ. Ìyẹn ni pé ẹni tó fẹ́ obìnrin nì sínú ilé tí wọ́n bímọ sínú ilé rẹ̀ ni Ànábì ní òun ló ní ọmọ, kó gba ọmọ bàbá rẹ̀. Ó wá rí ìwọ tí ẹ̀gbọ́n rẹ̀ sọ fún ẹ pé ọmọ ń bẹ lọ́wọ́ ẹnìkan, Ànábì ní ẹ̀rí, Ànábì ní al-waladu lil-firash, ọmọ orí ìtẹ́ ẹni tí wọ́n bí sọ́dọ̀ rẹ̀ ní í ṣe. Gbogbo ọmọ tíyàwó yẹn bá bí sínú ilé èèyàn, ìyàwó tó fẹ́ sínú ilé ní ṣùlọ́kà, gbogbo ọmọ tó bá bí sínú ilé rẹ̀ ọmọ rẹ̀ ni. Gbogbo ọmọ tóbìnrin bá bí sínú ilé ọkọ rẹ̀ yányán ọmọ ẹ̀ ni. Ọkọ ẹ̀ ló wá fún lóyún o, òun kọ́ ló fún lóyún o. Nígbà tó fẹ́ tán, gbogbo ọmọ tí bá ń produce nínú ilé ni ọmọ ọkọ ẹ̀ ni. Eléyìí ni divine law. Ànábì wá ní walil ahiri al-hajaru. Wà rẹ́ni tí ń bóbìnrin olóbìnrin sùn, tí ń bá ìyàwó lẹ́ni sùn. Àbẹ́rí, ó ní oníṣìná ni kò sí nǹkan kan tó jẹ ogún tiẹ̀ tó tọ́ fóun al-hajaru, òkúta ní ìpín títí ẹ̀. Àbẹ́rí nǹkan sìn. So òkúta ní ìpín tí ẹ̀. Àwọn àbá kan ní òkúta tí ń sọ ń bí ni pé kí ni o, kí wọ́n lẹ̀ lóko pa tó bá ti marry. Bọ́pọ̀lọpọ̀ ṣe wá ń ṣe zìnà ní ìsìn, married man àti married woman ni wọ́n tún yọ sí àgbo fúnra wọn káàkiri. Ẹ wà láwọn excuse tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń gífù. Ó ní ọkọ òun ọmọ yẹn bá sùn dáadáa ni, ọkọ òun satisfy òun ni, ẹlòmíì bọ́ta. Wọ́n sọ̀kọ̀ fún mi ní ìjọ́ bíi 5 sẹ́yìn nípa àpòbìnrin kan. Ẹni tó ṣẹlẹ̀ sí ní sọ fún mi o. Ẹni tó ṣẹlẹ̀ sẹ́gbọ́n ẹ̀, òun wá sọ fún ẹni tó súnmọ́ mi ní ìyàwó brọ́dà mi. Ìyàwó brọ́dà mi yìí ni gbogbo wa wà nílé ló wá dà kalẹ̀ lé wọ́n sọ pé báwo làwọn obìnrin ṣe máa ń ṣe báyìí, kóbìnrin lóyún sínú, kóyún wà nínú ẹ̀, kí neighbor tí wọ́n jọ ń gbé inú ilé kó tún máa bá alájọṣepọ̀. Àbẹ́rẹ́ nǹkan báyìí ní ìsìn báyìí, ẹni pé wàhálà ti wà. Ọkọ ká wọn mọ́ mi tí wọ́n ti ń bára wọn lájọṣepọ̀. Allahu Akbar. Wọ́n tún padà tó fọlọ́pàá arrest ọkọ torí mọ̀tọ́ ọkọ ká wọn mọ́, ó bá neighbor yẹn jà tí wọ́n jọ nara wọn. Ìyàwó tó lóyún sínú gan ló tún lọ fún ọlọ́pàá arrest ọkọ ẹ̀. Igbó ń bá ó na neighbor, ó na ẹni tó ń bọ̀ òun sùn dáadáa. Kì í ṣe ìlú òyìnbó, ilẹ̀ Yorùbá nílùú tá a wà yìí náà ni. Wọ́n mú ọkọ, wọ́n ti ọkọ mọ́ sẹ́ẹ̀lì, bí wọ́n ní wọ́n ṣàrò pẹ̀ bákan mọ́ra wọn débi pé ọkọ ń lo wà ní remind ẹ mọ̀, wọ́n fi connection wọ́n fi fìyà jẹ ọkọ débi pé bí ọdún 2 àbọ̀dún kan àbóṣù 8 kan náà pọ̀ tẹ̀ lónú sẹ́ẹ̀lì àbẹ́wọ̀n tí wọ́n tì mọ́ ni. Kó tó dé ìyàwó ti páàkì gbogbo ẹrù nínú ilé ẹ̀, ìyàwó ti lọ, ó ti bímọ, ó ti lọ. Irú òyìn náà, irú kéèsì nínú ṣẹ̀ríà, ọmọ kọyìn náà lọmọ tí ń bẹ nínú ẹ̀, kò bá jẹ́ níbọ̀ yẹn ló fún un lóyún. Gbogbo àwọn nǹkan wọ̀nyí là á tẹ̀lé ní ìsinmi ó fi wà. Ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí, kò jẹ́ tuntun. Tí ọkùnrin ní tíyàwó ẹ̀ jẹ́wọ́ fún un tán, ó sì pa gbogbo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta, ó pa gbogbo àwọn ọmọ nì, ó pàyàwó, ó wá para ẹ̀. Torí pé ní fúnyàn ní òsì ìbànújẹ́ yìí ní ìsìn, ẹni tó tọ́mọ dàgbà tó ń sponsor ọmọ lọ sí school. Káì, àwọn ọkùnrin míì ń jẹ ìyà ń ta torí pé wọ́n fẹ́ kébi pa family wọn. Tí ẹ bá kán láti gbogbo ìyà wàhálà yìí lásán gan náà gan sẹ̀bù gan, kẹ́nìkan wá dé kó wá lé mi kan òun lọ́mọ, tí ẹ ó ta o. Ṣùgbọ́n nínú ẹ̀sìn ti yanjú ẹ̀ fún wa, kò sí problem. Ọmọ ẹ̀ náà ni. Ànábì ní al-waladu lil-firash, gbogbo ọmọ tí wọ́n bá bí sínú tẹ ọkọ, sínú ilé ọkọ ni tọkọ ẹ̀ ní í ṣe.
walil ahir al-hajar ẹni tó ṣe zìnà pẹ̀lú obìnrin ní òkúta ní ìdájọ́ títí òkúta lòun ó gbà. Ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ Ànábì rí o. Tọ́ ẹ̀mọ̀ yá mi mùsùlùmí. Summa qala li Sauda bint Zam'a. Ṣé ẹ rí Sauda tí ń ṣe ìyàwó Ànábì, òun ni ọmọ alàgbà, òun ni ọmọ ẹni tí Ànábì gbọ́mọ fún. Ká sọ pé ọmọ ọ̀dọ̀ obìnrin tí bàbá rẹ̀ fẹ́ ni ẹ̀rí, òun lẹ́nìkan lọ́wọ́ ẹlòmíì bá lájọṣepọ̀ tó wá sọ pé òun lòun lọ́mọ ọwọ́ ẹ̀. So ìyàwó Ànábì Sauda ọmọ bàbá ni ìyàwó ni. Ànábì wá sọ fún Sauda tó jẹ́ ìyàwó títí ẹ̀ pé ó yá mú ọmọbìnrin lọ́mọ náà, ó yá mú ọmọ yẹn tẹ́jì bí mi ni hù lo ìjáàbù fún. So ìjáàbù tí wọ́n ń sọ́nù ṣẹ̀ríà kì í ṣe oríṣiríṣi orúkọ tẹ́yìn fún un pé yẹn ọ̀tọ̀ ní ìjáàbù, ọ̀tọ̀ ní nìkọ́ọ̀bù, ọ̀tọ̀ ní kìmẹ́rù, gbogbo ẹ̀yẹ kan náà ní jẹ́ bẹ́ẹ̀ nú ẹ̀sìn. Wá gbélé Ànábì ní tẹ́jì bí mi ni hù da ìjáàbù bò kí wọ́n lo kẹ́límà ìjáàbù ń bí. Wá gbọ́ lima rọ́há min ṣàbáyìí bẹ̀ wọ́n ti bà. Torí pé ẹni tó kílèmù pọ́hun ni ẹni tó kílèmù pé kí àbúrò òun lọ gba ọmọ lọ́wọ́ èèyàn yẹn, ọmọbìnrin yẹn jọ ẹni yẹn lóòótọ́. Ṣé rí nǹkan sìn? Ọmọbìnrin tí wọ́n bí síta tó ní kán lọ gbà pọ́hun lòun níyẹn tó já sí pé Allah ní kí n ṣọmọ títí ẹ̀. Pé ọmọ títí ẹ̀ kọ́ ọmọ tẹni tí ẹni tí wọ́n bí sínú ilé rẹ̀ ní í ṣe. Ẹni tó kílèmù ọmọ yẹn tó já ọ̀sáídà yẹn, ọmọbìnrin yẹn jọ lóòótọ́ gan níbi pé tẹ́ ẹ bá rọ ọmọbìnrin yẹn ní sọ pé rárá òun kọ́ ló bí, òun ló bí lóòótọ́. Làákàyè àwọn èèyàn táwọn ajẹ́ ẹni kò ní dídí ẹni tẹ̀sí mọ́ wọn jọra, òun ló bí lóòótọ́. Ká lè mọ̀ pé ẹ̀sìn ìgbésí ayé àwa mùsùlùmí kì í ṣe western orientation, our ideology kì í ṣe majority opinion ẹ̀sìn ni. Ẹ̀sìn ò sì kì í ṣe ìmọ̀ ideology philosophy. Ọmọ yẹn jọ ẹni tó kílèmù ẹ̀ lóòótọ́ pé òun ló bí fún ó jọ, ṣùgbọ́n Ànábì ní lo ìjáàbù fọmọ yìí, dàjáàbù bò, wọ́n sì ń fi ìjáàbù bò, ìjáàbù ni wọ́n lò, wọ́n bò ojú rẹ̀ débi pé fama rọ̀háhà ata lákìyà Allah. Ẹni tó kílèmù ọmọ nì ń pọ́ ọmọ òun ni tó fẹ́ wá gbà tó ní bọ̀dọ̀ òun sọ pé ọmọ àwọn nìyẹn, ẹni wọ́n lo ìjáàbù fọmọbìnrin débi pé ẹni yẹn ò rí ọmọbìnrin yìí mọ́ títí tẹ́ni náà fi jáde kúrò láyé. Ó ń lo ìjáàbù débi pé ẹni yẹn ò dá màmá kó òun ní bẹ́ẹ̀ ní ìjáàbù kò má má gbogbo ọdún tẹ́ni yẹn lò tó fi kú kò rọmọ yẹn mọ́ kò rí. Ó lè pàdé ẹ̀ lójú ọ̀nà kò lè mọ̀ pé òun ni mọ́. So ìjáàbù ni wọ́n lò ń bẹ̀ yẹn. Ìjáàbù ń kọ́ wọn a máa fi bojú ni. Láyé Ànábì wọn kì í ṣojú lẹ̀. Ìdájọ́ mi là tún mú ń bẹ̀ wọn. Ṣùgbọ́n tá à ń sọ ni pé gbogbo àwọn àdánwò DNA yìí kò sí ohun tí Islam fọwọ́ sí. Àdísì pọ̀ gan tó ń já mọ̀ pé ọmọ ń kọ́ inú ilé ẹni tí wọ́n bí sí lọ́mọ ń ṣe, kì í ṣọmọ outsider tẹ́ ẹ sọ pé DNA inú òun ló lọ́mọ. Ẹ jẹ́ ká tó má àdísì mi wá. Eléyìí náà ń bẹ nínú àdísì Ibn Majah ní 2712. Ẹ rí àdísì Amru bun Kharija. Òun ló ní anna nabiyya sallallahu alayhi wa sallam khatabahum. Ànábì bá wọn sọ̀rọ̀ wa huwa ala rahilatihi. Ànábì ń bẹ lórí nǹkan gùn rẹ̀ tí fi ń bá wọn sọ̀rọ̀. Wa inna rahilatahu lataqsa'u bi jirratiha. Ẹ̀rí nǹkan gùn tí wọ́n gùn yìí, àwọn tí wọ́n dì mú tí wọ́n fà lọ kíní tó ń jáde lẹ́nu ẹ̀ ó ń ṣàn sí wọn ń bẹ̀. Wọ́n ń fa kíní ẹṣin yìí lọ kíní ìta Ànábì gùn. Wa inna lugamaha la yasilu bayna katifayya. Ó ní àwọn táwọn wá ń fa kíní ní lọ yẹn tóun dì mú ni ìtọ́ ẹnu nǹkan ọ̀gùn yẹn ó wá ń kán sóhun léjìká, ó wà léjìká òun. So ẹni yẹn tó sọ ìṣesí bí ipò tóun wà lásìkò yẹn nígbà tí Ànábì ń bá wọn sọ ọ̀rọ̀ yìí, kí lè Ànábì wá sọ. Ànábì ní inna Allaha qasama li kulli warisin nasibahu minal miras.
Ànábì sọ́lá sọ pé Ànábì ní dájúdájú Allah pín fún gbogbo olùjogún ìpín títí ẹ̀ nínú àwọn ogún. Gbogbo ẹni tí ó bá jogún yányán Allah ti pín ogún tó tọ́ sí kálukú kalẹ̀ fún. Ẹ fẹ́ jogún ìyá yín ni, ẹ fẹ́ jogún bàbá yín ni, ẹ fẹ́ jogún àǹtí yín ni, ẹ fẹ́ gbogbo bí wọ́n bá ṣe pín ogún rẹ̀ ti ń bẹ nínú ẹ̀sìn. Mùsùlùmí kì í kọ wíìlì kalẹ̀. Mùsùlùmí kì í kọ wíìlì kalẹ̀. Ó ní Allah ti pín ogún fún gbogbo ẹni tí ó bá jogún nínú àwọn ìpín títí ẹ̀. Ẹ wá gbọ́ Ànábì ní fala tajuzu li warisin wasiyatun. Ẹ̀rí kò wá tọ́ fún ẹni tí wọ́n jogún rẹ̀ kó wá sọ àsọkalẹ̀ pé ẹni báyìí ní nǹkan báyìí lẹ gbọ́dọ̀ fẹ́ ni báyìí. Àsọlẹ̀ kankan ò sí fẹ́ni tí ó bá jogún. Kò sásọlẹ̀ kankan fẹ́ni tí ó bá jogún. Kò tọ́ ká ní pé ẹni yìí o tí n bá ti kú o ẹ gbọ́dọ̀ fún ní nǹkan mẹ́rin nínú nǹkan márùn-ún tí mo ní káwọn tó kù kí wọ́n pẹ́yà nǹkan tó kù. Kò sí ní tó jẹ báwọn. Ànábì wa ní aliwaladu lil firash. Ọmọ tí orí ìtẹ́ ẹni tí wọ́n bí sọ́dọ̀ rẹ̀ ní í ṣe. Ẹni tí wọ́n bímọ sínú ilé ẹ̀ òun ló lọ́mọ. Walil ahir alhajar. Ẹni tó ṣe zìnà pẹ̀lú ìyá rẹ̀ òkúta ní ìpín títí ẹ̀. Ọmọ rẹ̀ ní. Ànábì wa ní wàmẹ́ni dáa ila ghairi abihi. Gbogbo ẹnikẹ́ni tó bá wá pàpè mọ́ra lọ sí bí ẹlòmíì tí kì í ṣe bàbá rẹ̀. Ẹ wo nǹkan báyìí ní ìsìn báyìí. Irú ẹni tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn tó wá lọ bá bàbá ẹni pé yẹn bàbá mo gbọ́ pé ìyá mi àti àbúrò yín wọ́n jọ ní affairs, so àwọn ló bí oyún àbúrò yín ni mo jẹ́ mi ìṣọmọ yín. Ẹni bá sọ bẹ́ẹ̀ aw tawalla ghayra mawaliyi. Àbó wá gúnrí lọ sọ́dọ̀ ẹni tí kì í ṣe olówó rẹ̀. Bí ẹ̀yin kọ́ lẹ bí mi sẹ́, gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé yẹn DNA test ni gbogbo mùsùlùmí jẹ́ lọ́ọ́ ṣẹ́ra yín DNA test lóhun kọ́ ló lọ́mọ ọlẹ́nìkan ló lọ́mọ. Tẹ́ ẹ wá lọ ń fi bàbá mi tẹ́ ẹ fi ń sọrí ọmọ yẹn. Ànábì ní gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fa alayhi la'natullahi wal malaika wan nas ajma'in. Ègún Allah ẹ̀rí àtàwọn màláíkà àti gbogbo èèyàn lápapọ̀ kí yóò máa jẹ́ ti pọ́ṣọ̀ ẹnìyẹn ni. Yóò máa jẹ́ pọ́ṣọ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀. Èpè tún bẹ ńlẹ̀. Ègún tún bẹ ńlẹ̀ fẹ́ni tẹ́ ẹ bá tún ṣe àfitì ọmọ lọ sọ́dọ̀ ẹni tí kì í ṣe bàbá ẹ̀. Ègún bẹ ńlẹ̀ látọ̀dọ̀ Allah pé kí èpè ibi dandan Allah àtàwọn màláíkà àtàwọn èèyàn kó máa bá gbogbo ẹni tó bá ṣàfitì ọmọ lọ́dọ̀ ẹlòmíì tí kì í ṣe bàbá rẹ̀. Àbẹ́ni tóun náà ṣàfitì ara ẹ̀ lọ sọ́dọ̀ ẹni tí kì í ṣe bàbá rẹ̀. Àbó ṣàfitì ara ẹ̀ lọ sọ́dọ̀ ọ̀gá mi tí kì í ṣe ọ̀gá rẹ̀. Ànábì ní ọmọ ẹni tí wọ́n bí sínú ilé rẹ̀ ní í ṣe rash. Ọmọ tí ẹni tí wọ́n bí sórí ìtẹ́ rẹ̀ ní í ṣe. Ibi tó bá fi lè pàpè mọ́ra ọmọ lọ sọ́dọ̀ ẹlòmíì tí kì í ṣe bàbá rẹ̀, ibi dandan Allah kó máa bá, táwọn màláíkà kó máa bá àti gbogbo àwọn Ànábì ìṣẹ́ ní tí bá ṣe bẹ́ẹ̀. Ṣẹ́yìn tẹ́ wá ń ṣe ní tẹ̀sí ní ìsinyìí ẹ̀rí pé ẹ ti ń fọwọ́ fà yẹ pé define cause lẹ́ ń fọwọ́ fà. Gbogbo nìkan wá dé ní ìsìn kó wá sinmi dán kó wá dé kó jẹun kó yó tán kó wá ẹ̀yìn kan ń dà wọn láàmú òun fẹ́ jẹ́ ó wá fẹ́ jẹ́wọ́ kí ló fẹ́ sọ ọmọ tí mo bí ọmọ àwọn mẹ́rìnrin ẹ̀yẹ kan tiẹ̀ ń bẹ àbọ̀mọ̀ rẹ̀ ò sí ń bẹ. Islam ṣe kí ni o? Islam frown. Ànábì wa ní la yuqbalu minni unsarufun wala adilun. Allah ò ní gba ìgbìyànjú rú ẹni bẹ́ẹ̀. Allah ò ní gba àwòkọ́ adilun wala sarifun. Gbogbo ìgbìyànjú ẹni yẹn gbogbo struggle rẹ̀ sọ́dọ̀ Allah kó láti ìtẹ́wọ́ gbà tó o bá fi ara ti bàbá mi ìpòhùn ló bí ẹ. Ẹni tó fẹ́ yà rẹ̀ sílé tí yà rẹ̀ bí ẹ sínú ilé rẹ̀ náà ń bàbá rẹ̀. Kì í ṣe ọmọ tíyàn ti bí síbì kan tíyàn gbé wá léèyàn. Tó bá yá sí pé ọmọ tí wọ́n ti bí síbì kan sí yẹn tí wọ́n gbé wá léèyàn ọ̀tọ̀ nìyún bàbá ẹ̀ ló bí yẹn. Ṣùgbọ́n ọmọ tí ń bẹ ìyàwó tí ń bẹ nínú ilé ọkọ èèyàn kan ó báyà ní sùn ni àbójá ń ṣe zìnà ni ó wá lóyún ìwà ń bímọ tọkọ ẹ̀ ní í ṣe ẹ̀rí ó di àdìsí méjì. Àdìsí pọ̀ gan-an dé kí n mọ ẹ̀kan sí wa kí ká lọ sinmi. So eléyìí náà ti tó fúnra. Arákùnrin kan ó lọ bá Ànábì. Àdìsí Amr bun Shu'aib ni ani abihi an jaddihi qala. Ó ní kọ́ mi àdìsí ń bẹ nínú Abu Dawud
ní 22,074 ó ní arákùnrin kan ló lọ bá ànábì ó dìde ń jẹ́ kan ló bá sọ fún ànábì sàlá pé ànábì Muhammad inna fulana ibuni lágbájá yìí ọmọ mi ni o aharitu bihummihi fil jahiliya mo bá ìyá rẹ̀ ṣe zìnà nígbà tá à ń bẹ lásìkò jàìlí ìyá ọmọ yẹn jẹ́yàwó ilé ẹnìkan nígbà náà so ìyàwó ẹnìkan ni torí nígbà jàìlíyà wọ́n máa ń ṣe zìnà púpọ̀ gan bọ́bìnrin sùn ẹni ha ò báyọ̀bìnrin ṣe zìnà dẹ́pẹ́tẹ́ so ó wá ní aharitu bihummihi fil jahiliya mo bá ìyá rẹ̀ ṣe zìnà lásìkò jàìlí so inú ọkọ ìyá ni wọ́n lọ bí ló bímọ nì sí faqala Rasulullah sallallahu ànábì wá fèsì ànábì ní la di'wata fil islam ànábì ní kò sí àpèmọ́ra rú ọmọ báwọn nínú ìsìláàmù zahaba hamurul jahiliya àwọn system mentality ti lọ ìṣesí jàìlí ti lọ o aliwaladu lil firash ọmọ tinú ti ẹni tí wọ́n bí sórí ìtẹ́ rẹ̀ ni ti ẹni tí wọ́n bí sí orí ìtẹ́ ẹ̀ ní í ṣe so alọ́ bóbìnrin sùn ní ìsìn ó wá gbóyún rẹ̀ lọ sílé ẹlòmíì lọ bí síbẹ̀ so ọkọ tó fẹ́ lẹ́gàlì yẹn ọmọ ẹ̀ ní o ṣèwọ́ tó ń yọ́bìnrin lóbìnrin bá sùn walil ahir alhajar ẹni bá ti ń ṣe zìnà ẹni tó ṣe zìnà onízìnà pé ẹni tó ṣe zìnà pẹ̀lú obìnrin yẹn ń kọ́ òkúta ní ẹ̀rí kó tó dà dísìn mẹ́ta báyìí ní ìsìn báyìí ṣe mọ̀ pé ègún bẹ́ńlẹ̀ tánábì tó gégùn tó bá tó perí ọmọ nì ẹni bá pàpẹ́ mọ́ra ara ẹ̀ lọ ọ̀dọ̀ bàbá àbí tẹ́gẹ́ yìí yẹn fúnra yín náà lẹ́ ń forí ọmọ ẹ̀yẹn sọ bàbá mi tí kì í ṣe bàbá rẹ̀ èpè ń bẹ́ńlẹ̀ fún yín o so mùsùlùmí ń kọ́ a máa ń ṣọ́ra ni a sì kí ni a ṣọ́ra wa la di'wata fil islam tó kò sí ìpèpèrú bẹ́ẹ̀ nínú islam o kí mùsùlùmí kẹ́ jẹ́ kí a ṣọ́ra lórí ẹ̀ rí ẹ kí n ka hadith ẹ̀yẹ̀ kan sí kí arandọ̀ ká máa lọ eléyìí náà tó fún ẹni tó bá fẹ́ gbọ́ òdodo torí pé nìkan ń béèrè lọ́wọ́ mi láìpẹ́ yìí nígbà tí mo kọ sórí WhatsApp mi àníyàn ń béèrè pé ṣé o lè gbárù ẹ̀ ṣé inú ti ẹ̀ máa dùn kó tọ́mọ kó sponsor ọmọ kan mọ́ dàgbà tán ká wá sọ fún yẹn pé wọ́n kọ́ ló lọ́mọ last àwọn kan náà gbọ́dọ̀ sọ fọ́kùnrin pé òun kọ́ ló lọ́mọ tí kì í ṣọmọ tí wọ́n gbé wá tọ́nu ilé ẹ̀ iná tó bá gbádùn tẹ́sìn bá yé o gbọ́dọ̀ sọ yí pé ọkọ ìyá ni kọ́ ló lọ́mọ tí wọ́n ń bí sínú ilé rẹ̀ gbogbo ọmọ tí wọ́n bá bí sínú ilé yẹn ọmọ tẹ̀yàn ní. so àwọn kan náà ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ná débi tí ẹ wàá máa béèrè lọ́wọ́ yẹn pé ṣé o lè gbarú ẹ̀ torí pé ó gbarú ẹ̀ kò gbarú ẹ̀ ọmọ ẹ̀ náà ni nínú ẹ̀sìn ẹ̀yin tẹ́ ẹ bá tó wá ń sọ pé ọmọ yẹn ò kì í ṣe ọmọ ẹ̀ ọmọ àlè ní ẹnìkan náà bí fún gan ẹ̀ tó ń kọ lẹ́tà síbi inú Allah ṣe rí pé ẹ ká ṣọ́ra báyìí ní ìsìn báyìí tó àdìsí ilé náà ń bẹ nínú Ibn Majah 2120 ẹ̀rí حدثنا علي بن حجري وأناد قال حدثنا إسماعيل بن عياش قال حدثنا شرابيل بن مسلم القولاني عن أبي أمامة الباهلي أبو أمامة الباهلي لني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في حجة الوداع Ànábì tún sọ nínú kútúbà rẹ̀ nígbà tó ń ṣe hajjatul wada ají ìgbẹ̀yìn tí Ànábì dágbére Ànábì tún sọ mọ́rọ̀ ń bẹ́ẹ̀ ó ní inna Allaha tabaraka wa ta'ala dájúdájú Allah tó ga jù qad a'ta li kulli si haqqin haqqahu Allah ti fún gbogbo ẹnìkankan ní ìwọ títí ẹ̀ ẹ̀rí gbogbo ẹni tó dìsáàfù ìwọ Allah ti fún ní ìwọ títí ẹ̀ wala wasiyyata li warisin kò sí àsọọ́lẹ̀ kankan fẹ́ni tí ó bá jogún wọ́n sọ pé wọ́n ní kó o gba kínní pé mẹ́jọ ló gbọ́dọ̀ gbà nínú 10 káwọn tó kù kí wọ́n kó méjì tó kù ara o Ànábì ní aladu lil firash ọmọ torí ìtẹ́ ẹni tí wọ́n bí sọ́dọ̀ rẹ̀ ní í ṣe ìyàwó gbogbo ọmọ tí ìyàwó rẹ̀ bá bí sínú ilé rẹ̀ ọmọ rẹ̀ ni o walil ahir alhajar ẹni tó wá ṣe zìnà pẹ̀lú ìyá ni ẹ̀rí òkúta ní ìpín tiẹ̀ ẹni tó fóbìnrin ní ṣùlọ́kà gbogbo ọmọ tó bá bí ń bẹ̀ òun ló ní ẹni tí ń yọ ọba sùn àbí tó tẹ̀ bá sùn láì so yìgì ẹ̀rí òkúta ní ìpín títí ẹ̀ kò nípín
Ànábì wa ní wa yasabuhum ala Allah, ìṣirò gbogbo wọn wá dọ̀dọ̀ Allah, ìṣirò gbogbo wọn ó di ọ̀dọ̀ Allah. Àwọn obìnrin tí wọ́n máa ń testify, tí wọ́n máa ń confess, tí wọ́n máa ń jẹ́wọ́ yìí nísìnyí ẹ̀rọ kí tẹ́ bá ń ṣe báyìí ẹ fẹ́ fóbìnrin ní abẹ níwọ̀n àti ìzìnà nìyẹn nǹkan tí ó dé bá lọ́dọ̀ ọba tó dáa yóò ju táwọn èèyàn yìí máa jìn lọ. Ẹ ṣáà fi wọn lẹ̀ torí wọn rí bí mú wọn lórí. Ànábì wa sọ̀rọ̀ Ànábì ní amani da'a ila ghairi abihi, ẹni tó bá pe àpè mọ́ra lọ sọ́dọ̀ bàbá mi ṣe bàbá rẹ̀, aw intama ila ghairi mawalihi, àbí wọ́n ń ṣàfihàn ẹ̀ lọ sọ́dọ̀ ẹni tí kì í ṣolówó rẹ̀, fa alayhi lanatullahi at-tabi'atu ila yawmil qiyamah, ibi dandan Allah ni ó máa bá onítọ̀hún. Àìpé Allah yóò máa bá títí tí ó máa tẹ̀lé tíjọ́ gbìndàlẹ̀ kìyàmọ̀ ni. La tunfiqu imra'atun min bayti zawjiha illa bi izni zawjiha. Lẹ́bi tó wá ń ṣàlàyé pa pé obìnrin ò gbọ́dọ̀ máa ná nǹkan kan nínú rẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ ẹ̀. Bóbìnrin ó bá ná nǹkan nínú ilé ọkọ ẹ̀, ìwọ ló lówó, ìwọ ló ní nǹkan, wàá gbà yọ̀ǹda pé mo fẹ́ ná nǹkan báyìí jáde, ọ̀rọ̀ míì tún nìyẹn. Àwọn abẹ́rẹ́ Ànábì pé ṣé àtó ń jẹ náà kò lè bùyàn ló ń jẹ àfikọ́kọ́ lọ́bọ̀ kan náà pé mo fẹ́ fẹ́ ní báyìí ló ń jẹ. Ànábì ní ìyẹn ní fi ń lọ́lá jù nínú àwọn dúkìá wa, so ó lè bùyàn ló ń jẹ òní láti náà sọ so ìyẹn ló fi ń lọ́lá jù kó fún yàn ní oúnjẹ tọ́. Èyí tá fẹ́ lò ń bẹ̀ ni pé Ànábì já túmọ̀ pé bí yẹn bá tún wá ń pe ṣàfitì ara rẹ̀ lọ ọ̀dọ̀ bàbá mi ìpóhùn ló bí òun, wàláhì ègún tí ó máa tẹ̀lé yàn lọ́jọ́ gbìndàlẹ̀ kìyàmọ̀ òun ni. Ẹ̀yin tẹ́ bá ń ṣàfitì àwọn ọmọ tó jẹ́ sí pé bàbá wọn ló bí wọn, tíyá wọn bí wọn sínú ilé wọn, tẹ́ ẹ wá torí DNA tẹ́ ẹ wá ń sọ pé ọmọ àlè ni wọ́n, ẹnìkan ló ni wọ́n, ọkọ ló bí wọn fún kíní nǹkan, ẹ̀yin náà ń kọ lẹ́tà sí èpè látọ̀dọ̀ Allah. Mi mọ̀ bí tí mo dé o, kí ní microphone tó kú o. Ẹ lágùn bó mo sọ́rí náà tí microphone tí kíní yẹn fi kú tí ò fi sọ̀rọ̀ mọ́ tó bá ń follow. Tọ́. Tọ́ eléyìí ni ọ̀rọ̀ Ànábì wa Muhammad. Ànábì wa Muhammad sallam já mọ̀ pé ń kọ́ kí ọmọ kó máa jẹ́ ẹni tó bá bí sí ọ̀dọ̀ rẹ̀, kí ẹni tó ṣìṣìnà pẹ̀lú ìyá ni ń kọ́ kí ìpín tiẹ̀ máa jẹ́ òkúta. Gbogbo ẹni tó bá wá ṣe àpèjú, ẹni tó bá wá ṣe àfitì ara rẹ̀ tó bá wá pe àpèmọ́ra ara rẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá mi tí kì í ṣe ẹni tó bí, ó ní kí ni o, ó ní ibi dandan aláǹkọ́ kó máa bá òun ọ̀hún. So ẹja ṣọ́ra wa níbẹ̀. Kódà ọmọ tóbìnrin bá bí tó jẹ́ ọmọ ìná, tóbìnrin nì tí ó sì lọ́kọ nílé, kò tí ì wádìí, kò tí ì lọlé ọkọ, wọ́n wá fún un lóyún. Irú ọmọ yẹn ń kọ́ ọmọ ìyá òun ní ṣe, ọmọ ìyá rẹ̀ ní í ṣe. Ìyá ẹ̀ láà máa fi pé kì í ṣe bàbá. Bẹ́ẹ̀ ni bá wá fẹ́rù obìnrin yẹn tó fẹ́ pẹ̀lú ọmọ, kì í ṣe ọmọ ẹni yẹn ni o, ọmọ ìyá yẹn ni, ọmọ ìyàwó yẹn ni irú ọmọ yẹn, kì í ṣe ọmọ ọkọ tó ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ fẹ́. Èyí tí wọ́n bá bí nínú ilé èèyàn òun ni ọmọ èèyàn. Tí wọ́n bá gbé wá sínú ilé èèyàn ń kọ́ ẹ̀rí ọmọ ìyàwó yẹn ni òun ní í ṣe. Kódà ní ìjọ kan ọkọ àti ìyàwó kan nínú hadith Bukhari 5313, ọkọ àti ìyàwó kan gbéra wọn lọ́dọ̀ Ànábì ni wọ́n ń sọ pé mi kọ́ mo ní, ọmọ mi kọ́ kíní kan, ọmọ yẹn ní ọmọ ọkọ ń jiyàn, wọ́n ń lérí fúnra wọn bẹ́ẹ̀, wọ́n á lọ́dọ̀ Ànábì. Nígbà tó wá fà lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ọmọ mi kọ́ èmo bí ọmọ zina ni, ó ṣe zina ni, ọkọ sọ bẹ́ẹ̀. Kálukú ṣàyẹ̀kí ni o, wọ́n ṣe láàánà láàrin ara wọn bẹ́ẹ̀. Ànábì bá yà àwọn méjèèjì torí inú ṣẹ̀ríà tá bá ti ṣe láàánà, tá bá ti ṣépè báyẹn, ẹ gbọ́dọ̀ yà wọ́n, wọn sì gbọ́dọ̀ fẹ́ra wọn láéláé. Ọmọ kan sì ń bẹ ńlẹ̀, so Ànábì wá ya àwọn méjèèjì wà ákọlẹ̀ wà ládàbí lè mara. Ànábì sì fi ọmọ fún obìnrin.
torí ọkọ ti sọ pé òun kọ́ lòun bí pé kì í ṣe òun. Ọkọ ti ní kì í ṣe ọmọ òun lọmọ yẹn. Nígbà tó ti ní kì í ṣe ọmọ rẹ yẹn tọ́ ìwọ ló sọ yún fún ara rẹ ló sì di ọmọ obìnrin ọmọ ìyàwó tọ́ torí díẹ̀ yìí ń kọ́ ẹja dúró báyìí ná. Torí díẹ̀ yìí ń kọ́ ibi tí a dúró sí ní fóònù yóò ṣiṣẹ́ mọ́. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.